dédé àkòyí gbogbo ọmọ Nàìjíríà ẹ káàbọ̀ sí ìkànnì Ajíṣebí Ọ̀yọ́ rédíò. Ajíṣebí Ọ̀yọ́ láàárí Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan. Ọláyíwọlá Owólabí lórúkọ tí mo jẹ́ òṣìṣẹ́ ní ìkànnì Ajíṣebí Ọ̀yọ́ rédíò. Ní nǹkan bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn la gbé fọ́nrán kan jáde nílé iṣẹ́ wa tó ń béèrè pé ta ló máa dé Aláàfin tó ń bọ̀ ládé, who will crown next Aláàfin. Ajíṣebí Ọ̀yọ́ láàárí Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan. Yàyè ní òde adé fún Aláàfin. Adé tí yóò sì dé náà ni à ń pè ní adé ààrẹ, èyí tí ó jẹ́ adé Odùduwà. Ìgbàkóso ni ó gbé adé lé lórí kó tó di pé yóò dọ̀ba. Nígbà tó bá di pé àkókò bá tó tí wọ́n bá mú wá pé tọ̀ olóyè ni o ò ní tì máa ṣe kábíyèsí fún ibi títí ń bọ̀. Nígbà bá tó débi yìí tá a tó mú wọnú ilé yìí tí mo bá kóso mú wọnú ilé tá a mú lọ ọ̀kan yìí tí mo bá kóso bá sọ̀rọ̀ fún tán tó di wípé mo gbé adé lé lórí. Nínú fọ́nrán yìí lẹni tó jẹ́ ọmọ oyè tí ilé fàkalẹ̀ nídìílé Yàyè Kòso ló ti ń sọ wípé àwọn ni àwọn ò dé Aláàfin tí ń bọ̀ ládé. Tẹ́ ẹ bá sì tún ṣàkíyèsí nínú fọ́nrán yìí kan náà látún ti mú fọ́nrán míì wá níbi tí olóyè Mọ́gbà Kòso tí wọ́n ti sọ pé àwọn ni àwọn ò dé Aláàfin tí ń bọ̀ ládé. Àkọ́kọ́ èmi Ọláyíwọlá Owólabí tí gbogbo èèyàn mọ̀ sí MC Money àti ìkànnì Ajíṣebí Ọ̀yọ́ rédíò a fi ọwọ́ sọ̀yà fún ìdílé kankan nínú ìdílé méjèèjì pé èyí tí wọ́n sọ bẹ́ẹ̀ lórí o àbí bẹ́ẹ̀ kọ́. Tí ẹ bá sì fi ọkàn bá fọ́nrán ìfọ̀rọ̀wérọ̀ náà lọ. Ajíṣebí Ọ̀yọ́ láàárí Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan. Ẹ rí i pé èmi Ọláyíwọlá Owólabí o tí àpèjẹ́ mi jẹ́ MC Money ìfi ẹnu mi sọ wípé ìdílé báyìí o ní tó sọ bẹ́ẹ̀ lórí àbí bẹ́ẹ̀ kọ́. Ajíṣebí Ọ̀yọ́ láàárí Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì. Nílé iṣẹ́ Ajíṣebí Ọ̀yọ́ rédíò ààyè wà fún irúwá ògìrì wa tó lórí tẹlẹ́mù láti bá wa dòwò pọ̀ láti gbé iṣẹ́ wá sí ìkànnì wa. Tẹ́ bá sì fẹ́ bá wa dòwò pọ̀ tẹ́ fẹ́ bá wa ṣiṣẹ́ pọ̀ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ máa pè sí náà ní 090 33 18 53 10 090 33 18 53 10. Eléyìí tí mo wá fẹ́ fi kún un tó gbẹ̀yìn bẹ̀ náà ni wípé tẹ́ bá wá ṣàkíyèsí pé bóyá a gbé iṣẹ́ kan jáde nílé iṣẹ́ wa o tẹ́ ẹ wò pé bóyá ó tako ìlànà àbí ìgbàgbọ́ tiyín lọ́nà kan àbí ọ̀nà kejì bóyá yálà èmi gangan tí mo jẹ́ olùdásílẹ̀ ìkànnì Ajíṣebí Ọ̀yọ́ Adéyínká Ọlásùnkànmí kásàmáṣe dáadáa àbí lára àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ wa lára àwọn fọ́nrán tó jáde láti iléeṣẹ́ wa iléeṣẹ́ wa náà ni kí ẹ máa wá bá wa kájọ sọ̀rọ̀ yírọ̀ kájọ fọ̀rọ̀ yírọ̀ kájọ sọ nítùbí nùbí kò sí àǹfààní àbí ààyè láti lọ mọ́ pariwo tàbí láti lọ mọ́ bá àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ wa jà. Iléeṣẹ́ wa Ajíṣebí Ọ̀yọ́ rédíò ó jẹ́ iléeṣẹ́ tó forúkọ sílẹ̀ lábẹ́ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà tó jẹ́ pé iléeṣẹ́ wa o àbí nǹkan tó jáde láti iléeṣẹ́ wa o ó tẹ̀ ẹ̀tọ́ yín lójúmọ́lẹ̀ àbí ẹ wò pé bóyá nǹkan tá a gbé jáde ò bẹ́ẹ̀ kọ́ lórí àǹfààní wà fún yín láti jẹ́ kájọ sọ nítùbí nùbí kájọ ṣàsọyé pọ̀ iná láti máa ń fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa léde ṣùgbọ́n èyí tí a ní fààyè gbà tí òfin orílẹ̀-èdè Nàìjíríà náà sì ní fààyè gbà ni kí àwọn bóyá inú ń bí àwọn kan látàrí iṣẹ́ tá a ṣe kí wọ́n á lọ mọ́ rẹ́bùrú bóyá ọ̀kan lára àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ wa lójú ọ̀nà àbí kán lọ mọ́ pariwo lé wọn lórí bóyá yálà lẹ́nu okòwò wọn àbí lójú ọ̀nà àbí ẹ pàdé wọn nígboro. Iléeṣẹ́ wa ni kẹ́ ẹ wá iléeṣẹ́ Ajíṣebí Ọ̀yọ́ rédíò torí pé iléeṣẹ́ tó fowókọ sílẹ̀ lábẹ́ ìjọba ni. Adéyínká Ọlásùnkànmí ló kọ mi lẹ́ẹ̀kan sí Ọlásùnkànmí kásàmáṣe dáadáa ajókòó bí ẹ̀ ní kìlọ̀ wà tẹ́ ẹ bá wá ṣàkíyèsí gẹ́gẹ́ bí mo sọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ pè sí ó ní àní 090 33 18 53 10 ẹ̀rọ ìbánisọ̀rọ̀ iléeṣẹ́ wa. Ajíṣebí Ọ̀yọ́ láàárí Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan. Ọ̀gá mi mọ̀jà àjọgàjọ ọ̀rọ̀ náà. Ǹjẹ́ ọ̀nà àbáyọ wà fún àwọn aráàlú? Kí ló dé tá a jẹ́ kí ló ká gọ́ọ̀mẹ̀ tó máa fọ́ ọ́n? Kí ló fà? Ọ̀yọ́ ìṣe bí ẹni kọ̀ọ̀kan. Ọ̀yọ́ mọ́lá mi ni wá ò jàre. Ọ̀yọ́ ìṣe bí ẹni kọ̀ọ̀kan. Ajíṣebí Ọ̀yọ́ online television. Ọ̀yọ́ ìṣe bí ẹni kọ̀ọ̀kan. Ìròyìn àsìkò tó kójú owó. Ọ̀yọ́ ìṣe bí ẹni kọ̀ọ̀kan. Àṣà gbígbé lárugẹ ń bẹ lọ́dọ̀
bẹ́yìn ọ̀bá ìlà iná kọjá ẹ̀yìn ọmọ lè dé kó púpà. Àjíṣe bí